Thank you. Start the Lord check. Nígbà yìí we are going to listen to the word of God. Nígbà tí wọ́n pe Reverend Matthew Káyọ̀dé Àṣà, the pastor of First Baptist Church in Ìpàkẹ́. Pastor, you are welcome. Praise the Lord. Ní àkọ́kọ́ mo fẹ́ gbé orúkọ Ọlọ́run ga fún àǹfààní tí mo ní láti wà níwájú láàárọ̀ yìí. And this is why I want to elevate the name of the Lord for the particular thing to have you to. Bákan náà mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ olùṣọ́-àgùntàn ìjọ yìí. We also thank the servant of this church. Ọ̀rẹ́ mi ni wọ́n sì jẹ́ ẹ̀gbọ́n mi Also a brother. ní gbogbo ọ̀nà. Always. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ tí ẹ ń fún mi láti wà níbí láàárọ̀ yìí. Thank you for the great privilege you have to Iṣẹ́ ìrìnsẹ̀ yìí yóò máa tẹ̀síwájú lórúkọ Jésù. Bákan náà mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo wa Also want to thank all of you bí a ti darapọ̀ as you have gathered together here mọ́ ìdílé bàbá with the family of Olóyè God Ọbásanjọ́ in this passage láti dúpẹ́ láàárọ̀ yìí. to do the Thanksgiving this Ó morning. jẹ́ àdúrà mi pé It's our prayer to you. ọpẹ́ wa láàárọ̀ yìí Thanksgiving this morning. ó ti ṣe ìtẹ́wọ́gbà lórúkọ Jésù. Accepted in the name Ó of ní Jesus. ọpẹ́ wa láàárọ̀ It's yìí our Thanksgiving this morning. ó ti ṣe ìtẹ́wọ́gbà lórúkọ Jésù. In the name of Jesus. Ẹ jẹ́ kí a gbàdúrà. Let's pray. Eternal God, we want to appreciate your name for your mercy over our life. Thank you for sparing our lives even to see today. Baba, be exalted, Lord, in Jesus' name. Amen. Another hour has come. We want to hear from you, O God. We ask, Baba, speak to us expressly in the name of Jesus. Amen. At the end, we shall glorify your name. Amen. In Jesus' most wonderful name we pray. Ọkàn ìmoore sí Ọlọ́run. The heart of gratitude to the Lord. Ọkàn ìmoore sí Ọlọ́run. That heart of gratitude to the Lord. Gbogbo ènìyàn ló yẹ kó ní ọkàn láti dúpẹ́ sí Ọlọ́run. Everyone has to have the mind of giving thanks to the Lord. Ṣùgbọ́n ó ṣe ní láàánú It's a pity. pé kì í ṣe gbogbo ènìyàn Not all ló mọ̀ no ní òye rẹ̀ sì yé or have the knowledge láti dúpẹ́ lọ́wọ́ to Ọlọ́run. give thanks to the Lord. Kí ni ó pè fún láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run? What is the call to give thanks to the Lord? Láti fi ọkàn ìmoore wa hàn sí Show a heart of gratitude fún àwọn nǹkan tó ti ṣe nínú ayé wa. what He has done in our life. Àwọn nǹkan tó ti ṣe tipẹ́. What He has done in the past. Àwọn nǹkan tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ What that is doing presently. àti nǹkan tí yóò tún ṣe nínú ayé wa. Eléyìí gbogbo wa la kó ara wa jọ pọ̀ sí This is the reason why we are all gathered together here. láti darapọ̀ mọ́ ìdílé kan Together with one láti family. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Give thanks to the Lord. Ó hàn gbangba It's so clear. pé gbogbo wa pátá All of us, a wá we are here. láti fi ọkàn ìmoore wa hàn sí Give Ọlọ́run. our own heart of gratitude. Àwọn òwò Who are the people ló yẹ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. who are supposed to give thanks? Mo sọ lẹ́ẹ̀kan I said earlier, gbogbo wa ló yẹ ká ní ọkàn ìmoore sí we Ọlọ́run. all have to have a heart Ṣùgbọ́n of kì í ṣe gratitude. gbogbo wa But speaking là ń about dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. give thanks to the Lord. Ṣùgbọ́n àwọn tí ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Those who give thanks to the Lord, ni àwọn tó dá a mọ̀ those who know Him, àti àwọn tó ń ṣe ìfẹ́ rẹ̀. and those who do His will. Ara ìfẹ́ rẹ̀ Part of His will òun ni dídúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. is by giving thanks Ara to the ìfẹ́ Lord. rẹ̀ By His will, òun ni à ń ṣe láàárọ̀ yìí. is what we are doing here this Ó lè morning. jẹ́ àdúrà mi pé And it's our prayer to you oore ọ̀fẹ́ that the grace tí èmi àti that I and you táà fi tẹ̀síwájú be moving láti forward. máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Thanks. Olúwa yóò wò láì fún ẹnìkan kan wá. In Jesus' name. Àwọn òwò ni ó tún yẹ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Who are the people that are supposed to have given thanks unto the Lord? Àwọn tó mọ rírì rẹ̀ Those who really know who He is. who value him. Those who value God. Àwọn tó mọ ìṣe pàtàkì rẹ̀. Those who know His purpose in their life. Thank you. Àwọn tó mọ ìṣe pàtàkì rẹ̀. Those who know His purpose in their life. Ọlọ́run ṣe pàtàkì nínú ayé wa. God is so purpose in our life. Lójoojúmọ́ tí mo bá sùn Every day we have our tí sleep mo bá sì jí and awake. màá sọ nínú ọkàn mi We all have in our pé mind. èmi rí àyè àti sinmi I have the heart to rest in my heart. ṣùgbọ́n Ọlọ́run ò rí àyè. But God has no Ó time. ń ṣiṣẹ́ lórí ayé mi. To walk over my life. Ó ń ṣiṣẹ́ lórí ayé tìyín náà. Ó yẹ ká mọ ìṣe pàtàkì rẹ̀. Have His purpose in our life. Àwọn tó mọ ìṣe pàtàkì Those yìí who value Him. àwọn ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Give thanks.
àwọn irúfẹ́ ènìyàn kẹta those God we want again. ni àwọn tí ń retí ohun kan mìíràn lọ́wọ́ Ọlọ́run. Like people expecting something from Àwọn God. tó ń retí ìbùkún púpọ̀ lọ́wọ́ Ọlọ́run. Those who are expecting blessing from the Lord. Ẹ̀fọ́ ilé yìí dáadáa. Hear this clearly. Bí èèyàn bá gbàdúrà If you pray láì mọ iye ọjọ́, for many days, láì mọ iye oṣù, how many months? tí ò bá rí èsì àdúrà rẹ̀, The answer is not being given. mo sọ fún ẹni bẹ́ẹ̀ láàárọ̀ I yìí. share this one this Wọ́n morning. kọ́ bí a ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Learn how to give thanks. Olúwa yóò ṣe òun ńlá nínú ayé rẹ̀. God will do a great Ohun thing tí in your life. ẹni yẹn ti ń béèrè láti Whatever ọdún you tó have pẹ́. been asking years back. Nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Time of giving thanks. Olúwa yóò ṣe é. Nítorí ìdí èyí Because of ni this, mo ti sọ wípé I said, irúfẹ́ àwọn mìíràn tó those dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run who give thanks unto the ni Lord, àwọn tí ó ń retí nǹkan tó pẹ̀lú Ọlọ́run, tó ń retí ọ̀pọ̀lọpọ̀ ìbùkún lọ́wọ́ Ọlọ́run. expecting blessing from the Lord. Àwọn nǹkan bí ìta fẹ́ gbé òun láàárọ̀ yìí, Another thing I want to look at this morning. kí ló dé tí a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run? Why we must give thanks unto the Lord. Ohun àkọ́kọ́ First, torí bá ti wà láàyè, because we are alive. tá a bá sí láàyè, If you are no more alive, a lè dúpẹ́ lọ́wọ́ you Ọlọ́run. can't give thanks. Òkú tó kúrúlẹ̀ Dead body, kò lè dúpẹ́ you lọ́wọ́ Ọlọ́run. never give thanks. Tẹ́ ẹ bá ní wọ́n wáyé, If you call it, come and give kò thanks. tiẹ̀ gbọ́, You know where anymore. kò gbọ́, You know where kò anymore. mọ̀ bá a ṣe yan You Ọlọ́run. don't know how to give thanks. Ṣùgbọ́n àwọn tá a wà But láàyè for us that we are alive, la gbọ́dọ̀ mọ̀ bí a ti yan Ọlọ́run. learn how to give thanks. Nítorí pé àwa la wà láàyè. Because we are the one Bí alive. Ọlọ́run dá wa sí, Because God has preserved ó fẹ́ our life. ìdí àkọ́kọ́ The first tó reason fi dá wa sí that He has kept our òun us ni alive láti is yìn to give thanks unto Him. láti yìn Give thanks unto Him. láti yìn Give thanks unto Him. nítorí ìdí èyí Because of this, gbogbo wa pátá every one of us, nítorí pé a wà láàyè because we are alive, mo fẹ́ kí a kọ́ I want us to learn bí a ti yìn how Ọlọ́run. to give thanks to Ìdí God. kejì The second reason, nítorí ààbò rẹ̀ lórí wa. because of protection of our life. Ọlọ́run dáàbò bò wá. God is so much after our Àìmọye protection. ewu láàrí. Many things we have not seen. Àìmọye ewu ni ọ̀tá ti gbé èdè sí wa. Many things the enemy has planned against us. Ṣùgbọ́n Ọlọ́run dáàbò bò wá. God has been our protector. Dáfídì wípé David said, bí èmi tilẹ̀ ń rìn not I walk láàrin àfonífojì among many ways àti òjìji ikú. and many death of Ó ní èmi ò ní bẹ̀rù ibi but kan. I will never fear anything. Ó ní torí pé Olúwa wà lọ́dọ̀ mi. Torí pé Olúwa wà pẹ̀lú mi. Torí pé òun ló ń pa mí mọ́. If you want to keep him alive, Ó mọ̀ wípé he knows Ọlọ́run nìkan ló lè pa òun mọ́. Ọlọ́run nìkan ló lè dáàbò bò God wọn. that can protect him. Ìdí kẹta The third reason, tó fi yẹ kí a máa yin Ọlọ́run we must give kí a thanks. sì máa fi ọkàn ìmúre wá Show our heart of torí gratitude. pé ó ń pèsè fún wa. Because our provision. Ó ń pèsè fún àìní wa. Provide for us. Ó bo ìhòòhò wa. Meet our needs. Ó ń pèsè atẹ́gùn tó dára fún wa. Give unto us a A good lè care. rìn lọ síbi tó wù wá. Move here and there. Ìpèsè rẹ̀ ni That is his tó provision wà lórí ayé wa. upon our life. Ìdí àwa mọ̀ Do we know bí a ti yin Ọlọ́run how to give bí a thanks? ti fi ọkàn ìmúre wá hàn sí. Heart of gratitude. Báwo ni a ṣe gbọ́dọ̀ yin Ọlọ́run? How do we have to give thanks? Níbẹ̀ mo ti fẹ́ dá dúró láàárọ̀ yìí. That's why I want to stop. Nípa fífi ayọ̀ wa hàn, By showing all our joy to the Lord. a lè jó We can dance láti fi ayọ̀ wa hàn. to show our Pé joy. Ọlọ́run ṣe òun ńlá nínú ayé God wa. has done a great in our life. Pé Ọlọ́run ṣe òun ńlá nínú God ayé wa. has done a great in our Ẹ̀rí life. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn I've seen many people wá wá síwájú Ọlọ́run. come to tell Wọ́n God. á ní kí wọ́n yin Ọlọ́run. Say, let's praise God. Ọ̀pọ̀lọpọ̀ máa dúró báyìí. Many will just stand. Màá wò nígbà tó bá tó àkókò Just see when it is time láti darapọ̀, to join, láti wá síwájú, to come to the presence of láti God, jọ ìjọ papọ̀ to give thanks pẹ̀lú ìdílé bàbá with our Father, Ọbásanjọ́. Obasanjo. Ọ̀pọ̀lọpọ̀ Many people, bóyá wọn á dúró maybe they will stand, wọn ò ní fi ayọ̀ wọn they will not demonstrate their joy níwájú Ọlọ́run. in the presence of Ẹ̀ God. tí ẹ̀ ní mọ̀ pé ẹlòmíì ti ẹ̀ lẹ́sẹ̀ People know some people have their legs, kò tiẹ̀ ní jó níwájú they Ọlọ́run. don't even dance. Ní ọ̀nà mìíràn, In another way, báwo ni a sì lè fi ọkàn ìmúre wá sí Ọlọ́run? how do we show our own Láti fi ohun ìní tí Ọlọ́run fi fún wa fún Ọlọ́run. like giving what God has given to us? Ẹ jẹ́ mọ̀ pé àwọn ẹlòmíràn Some people, wọ́n ń rò pé àwọn tó they think they are wise. Ọlọ́run fún wọn nìkan. God has given them A wá something. sọ wípé They will now say, ọ̀wá kú díẹ̀ wà ń bẹ̀. give me small. Wọ́n fẹ́ fi dán wò ní I o. just want to test you. Wọ́n á ní àwọn ò lè mú wa. I don't have. Tẹ́ ẹ bá fẹ́ mọ If you want to know ọkàn tí Ọlọ́run ní sí wa, the heart God has to us, ẹ fún ọmọdé ní òòkàn bóyá bí ẹran give a little child something. tàbí àkàrà. Or whether, Look, cake, yes. Ẹ wá sọ wípé kó mú díẹ̀ wà ń bẹ̀. give me this one. Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa. Now see something. Ohun tẹ́ fún wọn yẹn, What you have given to wọ́n them, máa wá fún sí ìlà. that's hiding it Bí again. ọ̀pọ̀lọpọ̀ wá sí rí That's nìyẹn. how we are living. Nígbà tí Ọlọ́run béèrè When God is asking of pé you, ká dúpẹ́ say, come and give thanks nítorí ohun tó fún wa. for what He has given Bọ́sẹ̀ to ní ká mú díẹ̀ wà you. bẹ́ẹ̀ ni Just bring little. kí ló dé tà lè fi Why lẹ̀. can't you Tí ọ̀pọ̀lọpọ̀ bá fẹ́ fún give? If Ọlọ́run, someone to give, wọ́n ti máa sílẹ̀tì they àwọn will have nóòtì owó yẹn. sent some money to Wọ́n their ti pocket. mọ bí tí èyí tó kéré wà. You know the size of the Tí 20 ọwọ́ naira. wọn bá ti ẹ̀kan èyí tó tóbi jù, If they mistakenly touch 1,000 wọ́n á
ọwọ́ yí ọ̀rọ̀ rẹ̀ sí. back inside. Èsì ẹjọ́ wọn. It's not their fault. Wọn mọ̀ bí àti dúpẹ́ lọ́wọ́. Ìjẹ́ owó láàárọ̀ yìí. Are you hearing this morning? Láti fi ohun ilé rẹ̀ fún Ọlọ́run. To show to God. Láti fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Give thanks unto Láti God. fi ọmọ ìlú rẹ̀. And to show the heart of Ìjẹ́ gratitude. o ti ṣe tán. Are you here? Are you Lórí ready? ti palẹ̀ ọkàn rẹ̀. And you are set with your heart. Láti dúpẹ́ pẹ̀lú gbogbo ọkàn rẹ̀. Give thanks all with your heart. Pẹ̀lú ohun ilé rẹ̀. And with all Bí o your lè ṣe ń ṣe bẹ́ẹ̀. As you are doing this, Olúwa yóò máa yẹ rẹ̀ lọ́wọ́. Lord will help your life. Nígbà tí mo lọ jòkó, As our daddy is going to sit down, ara nínú Olúwa. people in the Lord. Tó o bá mọ Ọlọ́run, If you don't know o God, lè dúpẹ́ lọ́wọ́ rẹ̀. you can never Tó thank o bá God. tí ì mọ̀, If you haven't o lè known God, mọ̀ bí a ṣe you dúpẹ́ don't know lọ́wọ́ how rẹ̀. to thank God. Dákun mo rọ̀ ọ́ láàárọ̀ yìí. Yes, I believe you this morning. Mọ Ọlọ́run. Know God. O sì mọ̀ bí a ti dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Know how to thank Ẹ Him. jẹ́ kí a gbàdúrà. Let's pray. Bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún mi tí ẹ ràn wá lọ́wọ́ yìí. Bless God and help Bàbá us. ìgbà ọpẹ́ wa. Accept our Ọkàn thanks. tó dúpẹ́ lọ́wọ́ yìí. I give thanks. Ọkàn The tó heart. dúpẹ́ lọ́wọ́ I yìí. give thanks. Láti ìsàlẹ̀ From ọkàn the wa. bottom of our hearts. Olúwa yóò dá rẹ̀ sínú ayé wa. Bí a tún tẹ̀síwájú nínú ọmọ yìí. Olúwa tẹ̀lé wa ọpẹ́ wa. Jésù Olúwa wa. In Jesus' name we pray. Jẹ́ kí a pàtó fún Jésù. Let's put our hands together. Wọ́n ti dá ìwà 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 pàdé bàbá Now we have to join together with our Father. láti dúpẹ́. I'm giving thanks unto the Lord. Olóògùn wa darí ètò. Tó bàbá láti ẹnu rẹ̀ láti jó wa. Father, you have to stand forth from the doorpost. Ẹ̀ẹ̀kan lọ́dún. Once in a year. Báwo ni ẹ tí wọ́n ní church lóde yìí o? You have not entered this church this year. Sọ̀rọ̀ tó mọ̀. But next year, Bàbá, mo fẹ́ máa rí kọ́tálì. we want to see you constantly here. Ẹ bá ń sọ fún Dr. Lájídé. Help us to do something. Lẹ́sìn wọn kọ́tálì So we sọ̀rọ̀. see you here constantly. Nígbà yàrá fẹ́ dàpọ̀ bàbá. I want to join our Father. Àwọn olóògùn lọ́tún. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Ẹ̀yin akọrin ẹ̀fún wa lórí. Kí gbogbo wa ó sì di ayọ̀ wa lórí ijó wa ní o. Let's show our heart of gratitude to dancing. We are here to join our Father to give thanks unto God. Bàbá ló bá wa dúpẹ́ sí i. Our Father is coming now. Ẹ jọ kí everybody àwọn máa tẹ́tẹ́ mọ bí máa tó tẹ̀lé wọn ẹ yẹ kí àwọn bàbá kọ́kọ́ lọ síwájú ẹ̀rú bá ìlú ọ̀nà máa tó wá síwájú ẹgbẹ́ so kí everybody sí ìjókòó náà. Please let's have our seats. all the No, way people by from row and are going to be identified is going to be. Thank you very much. where the former Praise the Lord. president Ẹ jẹ́ of kí Olusegun ayọ̀ Obasanjo, jókòó. again as usual, my name is Dr. Olayiwoye, bringing you to life all the way from So, àmì wá síwájú where to láti bí Ibogude. ibi ṣé àtàrí pé See, ṣọ́ọ̀ṣì ò tí ì pàtó this dà. is the church service. Ẹ̀sùn There's still going to be a lot of programs after church service. But once again, we're just waiting for Baba to dance with some of his guests coming all the way in. Again, as usual, my name is bringing it live to you all the way from the state this morning. Time exactly 10 minutes past 10. Thank
síwájú àlùfáà mi nígbà gbogbo àdúrà fún bàbá. Bàbá ní orúkọ Jésù. Bàbá ní ìlọ́dún ìbọn tí wọ́n pè wọ́n wá. Ayérayé ọpẹ́ ọjọ́ ìṣèlú ọ̀rọ̀. Látòrí ìkẹwàá ọlọ́run púpọ̀ ìdùnnú sí wọn. Olúwa púpọ̀ dára sí wọn. Olúwa púpọ̀ kẹwọ́. A béèrè fún àlàáfíà fún bàbá àti màmá àti ìdílé. Ayérayé àlàáfíà yìí eléyìí tó máa yàn ní gbogbo ọdọọdún sọ́jọ́ ìsọ́jú sí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sí. Ayérayé ẹ̀yọ̀ ọ̀nà mú orúkọ Jésù. Òkú ọlọ́run kú wà láyé Ísírẹ́lì. Ẹ̀wọ̀ ọlọ́run kú wà láyé Ísírẹ́lì. Ìwọ láyé rẹ̀ kúlẹ̀ lórí ayé Ísírẹ́lì. Bẹ́ẹ̀ ni ó sì rí. Òkú yẹn ní ìkọlọ́dún máa lè kọ́ni bẹ́ẹ̀ ni ó sì rí. Bàbá ẹ máa yọ títí ayérayé. Bàbá ẹ máa yọ títí ayérayé. Bẹ́ẹ̀ ni ó sì rí. Òkú ni forúkọ ọlọ́run. Lọ́dún pọ̀ èmi àti àyẹ̀wò yóò tún pọ̀ tó ẹlẹ́yà. Jésù Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ẹ fún ọmọ bàbá ọmọ rẹ sí ọjọ́. Olúwa ó ṣe mọ fún ọ ní gbogbo ìgbòho. Praise the Lord. Ọba tuntun lè sí. So ní last year kò sí kábíyèsí tó jókòó gẹ́gẹ́ bí ọba ní gbogbo náà. Ṣùgbọ́n lónìí àdúpẹ́ àti ní kábíyèsí àtúwá ní kábíyèsí méjì. Àwọn náà fẹ́ dúpẹ́ níwòye last year àwọn ọ̀tí àti òtí ìgbòrí o.